Mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátá nílé lóko lẹ́yìn ìdá ní gbogbo tí ẹ ti láǹfààní láti jẹ máa gbọ́ mi. Ní tí mo fẹ́ ká jọ analyze lásìkò yìí ní ọ̀rọ̀ ọ̀nà tí àwọn European masters, àwọn slave masters, ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi kó bá ìran ọmọ káàárọ̀ oòjíire, tí wọ́n fi kó bá ìran ọmọ adúláwọ̀ pẹ̀lú ẹ̀tàn ẹ̀sìn. Ṣùgbọ́n kí n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ, ẹ jẹ́ ká jọjọ wo fídíò yìí. Láti mo wà láyé èèyàn yí bàbá kìrìjì kìrìjì kìrìjì, ẹni tí kò yí bàbá òkú gẹlẹ́tẹ̀ ní kìrìjì kìrìjì kìrìjì. Ọba onílẹ̀ ayọ̀ mo gbéga, ọba ẹlẹ́rù níyìn mo gbéga, gbọ́dọ̀ jó máa jó fún Jésù, jó fún Jésù. Ọba onílẹ̀ ayọ̀ mo gbéga, ọba ẹlẹ́rù níyìn mo gbéga. Sórí ojo sórí mo ṣe jíjú báyìí n bá ti pè ọba kan parẹ́ bí sóni lórúkọ Jésù. O ṣeun Jésù, o ṣeun Jésù, o ṣeun Jésù, o ṣeun o ṣeun Jésù, o ṣeun Jésù. Tẹ́ bá wo fídíò yẹn, tẹ́ wo display tí bàbá yẹn Michael Bámilóyè tí wọ́n ṣe, ẹ understand n táwọn try láti sọ. Nínú ẹ̀sìn tó dá àdánwò sí ìran ọmọ adúláwọ̀ lọ́rùn jù láyé òní Christianity. Mo ń sọ lónìí, ẹ̀mí tó bọ́ láti ọwọ́ àwọn Christian, àwọn missionaries tí wọ́n wá polongo ìhìnrere Jésù fún wa nílẹ̀ Yorùbá ní Áfíríkà lápapọ̀, ẹ̀mí tó bọ́ látọwọ́ wọn, Islam ò tí ì pa kọ́tà ẹ̀mí tó bọ́ látọwọ́ wọn. Gbogbo àwọn ISIS, Boko Haram, nǹkankan, wọn ò tí ì pa kọ́tà èèyàn tí àwọn missionaries tí wọ́n rán wá sí Áfíríkà, tí wọ́n náà wá tan ìhìnrere, wọn ò tí ì pa kọ́tà èèyàn tí àwọn people tá a wúlò pa. Ẹ̀yin kan lọ sí Google, ẹ lọ search lẹ́tà kan, ẹ kàn type ẹ pé lẹ́tà King Leopold II of Belgium, kẹ́kọ̀ọ́ kọ́ bẹ́ẹ̀ King Leopold, letter of King Leopold. Àwọn missionaries tí wọ́n wá láti Belgium ní 1883, àwọn missionaries yẹn tí wọ́n wá láti lè sọ̀rọ̀ nípa ìyìnrere Jésù. Lẹ́tà yìí wo ni wọ́n fún wọn wá? Ìtí lẹ́tà yìí contain òun ní kíni? Òun ní ìtí wọ́n rán wọn láti wá ṣe ní Áfíríkà ní ilẹ̀ adúláwọ̀. Nínú lẹ́tà yìí ọ̀rọ̀ kún bẹ́ẹ̀, nínú ẹ̀ ni wọ́n ti sọ pé go there and tell them, let them see that to be rich is a sin. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé tí wọ́n bá ní owó láyé, olówó ò ní rí ìjọba ọ̀run. Ó sàn fún wọn láti jẹ́ tálíkà kí wọ́n rí ìjọba ọ̀run ju kí wọ́n ní owó lọ, torí pé olówó ò lè rí ìjọba ọ̀run. Nínú lẹ́tà yìí wọ́n jẹ́ kó yé wọn wípé ẹ lọ síbẹ̀ láti jẹ́ kán mọ̀ wípé àwọn heroes wọn, àwọn akọni wọn, àwọn ancestors, àwọn bàbá wọn, ẹni ibi ni wọ́n, ẹni burúkú ni wọ́n. Ẹ jẹ́ kí wọ́n rí wọn bí aláìda, kí wọ́n lè gba àwọn ancestors tiwa láàyè, kí wọ́n lè gba àwọn bàbá tiwa láàyè sínú ayé wọn. Ó mà ṣe o. Nínú lẹ́tà tí mò ń sọ yìí, ọmọ Yorùbá, ọmọ adúláwọ̀ tó bá ka lẹ́tà yìí tó mi ò bá bọ́ lójú ẹ̀, ajá wípé ọmọ àlè ni. Nítorí wọ́n kúnnú lẹ́tà yìí, nínú lẹ́tà bákan náà wọ́n ti kọ́ yẹ wọ́n ní go and teach their children. Ó ní ẹ lọ kọ́ àwọn ọmọ wọn, mò ń sọ ní Yorùbá kó lè yé wa dáadáa. Ẹ lọ Google lẹ́tà yẹn, letter of King Leopold II of Belgium. Lẹ́tà tí wọ́n fi rán àwọn missionaries wá sí ilẹ̀ adúláwọ̀ ní 1883. Nínú lẹ́tà yìí wọ́n tún sọ ń bẹ̀ wípé wọ́n ní àwọn ọmọ wọn, àwọn young ones ẹni kẹ́ target, àwọn gangan òun ní káwọn bàbá tó ti dàgbà bíi 60, 70, 80, 90 years kò sọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ fún wọn púpọ̀ mọ́. Ṣùgbọ́n àwọn generations wọn tí wọ́n ń bọ̀ yẹn, àwọn ọmọ kéékèèké yẹn, àwọn bíi 10 years láti kékeré, 5 years, 6 years, 10 years, 20 years, 15, 30 years, àwọn ọ̀dọ́, àwọn ní kẹ́ ṣe kíni, àwọn ní kẹ́ target. Tẹ́ bá ti wá ń kọ́ wọn, ẹ fún wọn ní education
wọ́n kọ níbẹ̀ pé teach them how to read and not to reason. Ẹ kọ́ wọn bí wọ́n ṣe ka ìwé àmọ́ láti má lè lo ìròrí wọn. Ọmọ Yorùbá, ọmọ adúláwọ̀, ẹ jẹ́ ká jí àti sùn. Wọ́n ní ẹ kọ́ wọn bí wọ́n ṣe ń kà ní, ẹ má kọ́ wọn láti lè lo ìròrí. Mi ìfẹ́ sọ̀rọ̀ yẹn púpọ̀, ẹ̀yin fúnra yẹn lọ search lẹ́tà yẹn. Àwọn wọ̀nyí, àwọn ni wọ́n wá sọ fún wa wípé àwọn ló fẹ́ wá júwe ọ̀run fún wa. Wọ́n sọ ní lẹ́nà, ẹ má ṣàlàyé tí ń jẹ́ Ọlọ́run fún wọn. Wọ́n ti mọ Ọlọ́run tẹ́lẹ̀. Ẹ má ṣàlàyé ìwà dáadáa fún wọn. Wọ́n mọ ìyàtọ̀ nínú dáadáa àti àìdá. Ẹ kàn ṣàlàyé fún wọn ká jẹ́ kí wọ́n mọ pàtàkì ká jẹ gàba lé wọn lórí. Gbogbo àgbáláyé ni wọ́n fẹ́ gba ilẹ̀ Áfíríkà. Wọ́n fẹ́ gba ohun amúlùdùn, ohun ìmúlùtòrò, ohun gbogbo tí Elédùmarè fún wa gẹ́gẹ́ bí ọmọ káàrọ̀ òjíire, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, gẹ́gẹ́ bí ọmọ adúláwọ̀, gẹ́gẹ́ bí ọmọ adúláwọ̀ tí gbogbo wa jẹ́. Wọ́n fẹ́ gba gbogbo ohun àlùmọ́ọ́nì wa. Gbogbo àwọn ọmọ adúláwọ̀, àwọn á bízì, à ń pariwo lórúkọ Jésù, à ń pariwo Muhammad. Fídíò tẹ́ ẹ wò yẹn, ẹ̀yin ẹ wo bó ṣe kàrámẹ̀. Ẹ sọ fún Mike Bámilóyè àti àwọn tó kù tí wọ́n ṣerú ẹ̀. Ẹni kí wọ́n wá dánwò lójú ayé, kí wọ́n wá sọ fún eégún, àbí kí wọ́n tán ṣe kán wá dánwò lójú ayé, kán ní kó máa jó lórúkọ Jésù, kan lè pòórá, kan lè. Gbogbo ṣe demonize culture wa, heritage wa. Wọ́n demonize heritage wa, wọ́n demonize gbogbo àwọn nǹkan baba ńlá baba wa láti lè jẹ́ ká rí ti àwọn òyìnbó bí ẹni pé òun ló dáa jù láyé. These people made us see life through them. Wọ́n jẹ́ ká rí pé táwọn ò bá tí bá wa sọ̀rọ̀, orí wa ò pé. Wọ́n jẹ́ ká rí nídìí pé àwọn làwọn kọ́ wa bọ́n ṣe ń kàwé. Wọ́n jẹ́ ká rí nídìí pé àwọn làwọn kọ́ wa bọ́n ṣe ń jẹun. Wọ́n jẹ́ ká rí nídìí pé àwọn náà kọ́ wa bọ́n ṣe ń wọṣọ. Kí ló ṣe wá gan? Ṣáwọn ni wọ́n mú development wá bá àwọn bàbá láwọn bàbá wa ní? Tẹ́ bá ka lẹ́tà yìí, ẹ mọ̀ túmọ̀ tí mò ń sọ. Àwọn bàbá wa ti lajú kí àwọn táwí ò tó wá. Àwọn bàbá wa ti rìnà kí àwọn táwí ò tó wá. Wọ́n mọ̀ wípé àwọn bàbá ńlá wa ní làákàyè jù wọn lọ. Wọ́n mọ̀ wípé a gbọ́n jù wọn lọ. Àmọ́ kí ni wọ́n fi kọ́ńkà wa? Ẹ̀tàn ni. Ìtàn fi kọ́ńkà wa, tí wọ́n fi kọ́ńkà àwọn bàbá wa, òun náà ni ẹ̀tàn inú Bíbélì tí wọ́n náà wọ́n mú wa yìí. Àwọn náà ni wọ́n hun Bíbélì jọ. Àwọn ni wọ́n kọ́ Kùránì. Àwọn ni wọ́n kọ́. Wọ́n hun gbogbo ẹ̀, wọ́n kọ́. Wọ́n sì wá fi ta àwọn bàbá ńlá bàbá wa. Wọ́n sì fi gba gbogbo ohun tí ń jẹ́ oore dànù lára àwọn Yorùbá. Ẹ wo fídíò tá a sọ bàbá tán sọ̀rọ̀ yìí. Ẹ wo ọwọ́ rẹ̀, ìlẹ̀kẹ̀ wa ló wà lọ́wọ́ rẹ̀, ìlẹ̀kẹ̀ ọmọ Yorùbá ló wà lọ́wọ́ rẹ̀. Èdè tí ń sọ lẹ́nu èdè Yorùbá lè di abínibí ni. Aṣọ tó wà aṣọ abínibí ni, aṣọ lẹ Yorùbá ni. Ó tún wá mú kíni? Ó tún wá mú ṣẹ̀kẹ̀rẹ̀. Èyí tó mú dání yẹn, ṣẹ̀kẹ̀rẹ̀ tí tán láwọn ń lò tọ́ọ̀chì. Ẹ mọ̀ àwọn tó ń lo ṣẹ̀kẹ̀rẹ̀ ni. Ẹ lọ ṣèwádìí, ẹ lọ mọ̀ àwọn tí ń lo ṣẹ̀kẹ̀rẹ̀. Irinṣẹ́ Yorùbá ni gbogbo tó mú dání. Ó wá mú nǹkan yẹn dání. Ó wá fi ń portray pé òun fi nǹkan tiwa, ó tún fi ń bá nǹkan tiwa jà. Ó mú ṣẹ̀kẹ̀rẹ̀ dání. Ó ń lu ṣẹ̀kẹ̀rẹ̀. Ṣẹ̀kẹ̀rẹ̀ tó jẹ́ pé àwọn eégún gan ni wọ́n lò tán fi ń dára. Àwọn cultural heritage wa tó máa ń jójó òbílẹ̀, àwọn ni wọ́n ń lo ṣẹ̀kẹ̀rẹ̀. Àwọn eégún tó máa ń display, àwọn ni wọ́n ń lo ṣẹ̀kẹ̀rẹ̀. Ó wá mú that same ṣẹ̀kẹ̀rẹ̀ dání. Ó tún wá lòun fi kọ́ńkà àwọn tó ń lò. Ẹ jẹ́ á ronú. It is time for us to wake up. Àsìkò tí tó fún wa láti jí. Àsìkò tí tó fún wa láti mọ tá à ń ṣe. Wọ́n gba gbogbo nǹkan títí wa. Wọ́n ní kò dáa. Sáwọn òyìnbó ni wọ́n là wá lójú ni. Àwọn bàbá wa ti lajú kí àwọn táwọn wí ó tó dé. Àwọn bàbá wa wọ́n ti lajú kí àwọn táwọn wí ó tó dé. Ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká padà sípìlẹ̀ tá a bá fẹ́ ní ìlọsíwájú. Àfi ká tètè padà sípìlẹ̀. Gbogbo táwọn pípù ti bàjẹ́, ká tètè mọ túta. Torí òní kan, torí àwọn ọmọ tiwa tí wọ́n ń bọ̀. Àwọn bàbá wa wọ́n ti fa wọn lọ́pọlọlọ àgbà. Wọ́n ti rí ṣe. Ẹ lọ ka lẹ́tà yẹn, ẹ mọ̀ tí mò ń sọ. Wọ́n ti rí ṣe àgbà. Àwa ti sìn. Wọ́n rí ṣe dé generation tàwa ti sìn. Àwa ti sìn. Elédùmarè wá ní kójú wa ó máa ṣí. Ẹ jẹ́ ká padà, káwa náà tètè gba àwọn ọmọ tiwa tó ń bọ̀ kalẹ̀.
àti ojú wa ti wá là báyìí ẹ jẹ́ ká tètè mọ input àwọn nǹkan tó àwọn òye yìí ká mọ input ẹ̀ sára àwọn ọmọ tiwa tí wọ́n bọ̀ bí bẹ́ẹ̀ kọ́ ọ̀la wa yóò burú jù báyìí lọ á sunkún á wá omi lójú ànírí á wá omi lójú báyìí á sì nírí àfi ká tètè padà ká tètè mọ tá à ń ṣe